tó ń wò mí wípé ẹ káàbọ̀ sí orí ìkànnì èdè Yorùbá Dùn Ká àkó àmójúbà ọdún tuntun ọdún 2025. God is good. Ẹ jẹ́ ká kọrin ọpẹ́ sí Olúwa náà. Ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá, ẹ ṣé bàbá, ẹ ṣé o, ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá. Jésù wá o, bàbá olóore, ẹ ṣé o, so ṣe fún wa, ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun mi, ẹ máa ṣeun mi, ta ló lágbára? Jésù ló lágbára, àtògo lórí ayé wa o. Jésù ló lágbára, ọba títí láé. Olúwa dúpẹ́, a gbé ọ̀gá. Olúwa tó pa wá mọ́ kúrò nínú ibi gbogbo. Ọba tó mú kí ọdún 2026 kó sojú gbogbo wa. A wà láyé, a wà láàyè wa. Kí ni a ṣe tó fi yẹ kí Ọlọ́run ó ṣe oore yìí fún wa? Kò wúkú sí, ṣùgbọ́n àánú la rí gbà lọ́wọ́ Elédùwà, ọba ògo, ọba tó dá wa sí, ọba tó ń tọ́jú wa, ọba tó pa wá mọ́, ọba tó ń dáàbò rẹ̀ bò wá, ọba tó ń jagun ayé wa, tó tún fún wa ní ìṣẹ́gun. Kábíyèsí, ẹ ṣeun. Ẹ kí hallelujah. So I welcome everyone to the year 2026. God is faithful. Thank you for watching. Thank you for supporting. Thank you for loving. I appreciate everyone for joining me on this channel. So thank you for loving Yoruba language. Thank you so much. Ẹ ṣé tí ẹ fẹ́ràn èdè Yorùbá. Èdè Yorùbá ò ní bàjẹ́, àṣà Yorùbá ò ní bàjẹ́. A ó máa lọ síwájú sí mi. Lọ́lé Elédùà. Àmín, àṣẹ. Ẹ yẹ kí a lọ sínú ẹ̀kọ́ tí a ní ọjọ́ tí òní. A ti kọ́ nípa àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá, ìgbéyàwó ìbílẹ̀. Tí ẹ bá fẹ́ mọ̀, ẹ jẹ́ kí a yẹ fọ́nrán náà wò lórí ìkànnì yìí, ẹ bá níbẹ̀. Ohun tí a ó gbé yẹ̀wò lónìí ni oríṣiríṣi ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Mo sọ fún wa nínú ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ tí a kọ́ kọjá wípé a ní oríṣiríṣi ìgbéyàwó. Ọ̀kan òun ni a ti kọ́ kọjá, ìyẹn ìgbéyàwó ìbílẹ̀. A mọ ìyẹn sí ìgbéyàwó níṣu lọ́kà. A ó sì tún kọ́ nípa ìgbéyàwó òde òní lẹ́yìn tí a bá kọ́ ilé yìí tán. Kì í ṣe nínú fọ́nrán yìí, ṣùgbọ́n nínú fọ́nrán mìíràn. Ẹ jẹ́ kí a subscribe bí a ṣe ń fojú sọ́nà láti mọ̀ nípa àwọn ìgbéyàwó òde òní. Lóyìn báyìí, ẹ jẹ́ kí a tẹ̀síwájú lórí ẹ̀kọ́ tòní tí í ṣe oríṣiríṣi ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Ìgbéyàwó àkọ́kọ́ tí a ó mẹ́nubà òun ni ìgbéyàwó oníṣu lọ́kà. Ìgbéyàwó oníṣu lọ́kà ó ní ìgbéyàwó tí gbogbo ẹbí fọwọ́ sí, tí òbí ọkọ, òbí ìyàwó àti gbogbo ẹbí ọkọ àti ìyàwó fọwọ́ sí, tí wọ́n sì san owó orí, tí wọ́n gba àdúrà lọ́dọ̀ àwọn òbí wọn àti ẹbí wọn kí wọ́n tó di tọkọtaya. Òní à ń pè ní ìgbéyàwó níṣu lọ́kà. Ìgbéyàwó kejì ni ìgbéyàwó sàrà. Èyí wọ́pọ̀ láàrin àwọn ẹlẹ́sìn Mùsùlùmí. Bàbá ìyàwó ó lè rò wípé òun fẹ́ fi ọmọ òun obìnrin ṣe ẹ̀bùn fún lèmọ́mù mọ́sálásí wọn. Yóò fún olórí ẹlẹ́sìn wọn, yóò fún ní ọmọ rẹ̀ láì gba nǹkan kan. Kò ní gba nǹkan kan lórí ọmọ náà. Yóò fi ṣe sàrà fún olórí ẹlẹ́sìn wọn. Ó lè jẹ́ bí lèmọ́mù tàbí àfáà ní mọ́sálásí wọn. Ìgbéyàwó kẹta tí a ó tún fi ẹnu bà ní gbígbẹ́sẹ̀ lé ìyàwó. Èyí ni kí onípò tàbí ọlọ́lá kó gba ìyàwó lọ́wọ́ ọkọ rẹ̀. Bí pé èèyàn fẹ́ yàwó tipátipá ni. Torí agbára, ó fi agbára ó fi ju ẹnìyẹn lọ. Ó fọwọ́ agbára ó fi gbá a lójú. Torí pé ó lówó tàbí pé ó lọ́lá tàbí ó lókìkí tàbí ó lágbára. Ó wá gba ìyàwó lọ́wọ́ ọkọ rẹ̀, ó gbẹ́sẹ̀ lé pé
ó ti di ìyàwó tèmi látòní, kò sì sí ohun tí o fẹ́ ṣe. So oríṣi ìgbéyàwó bẹ́ẹ̀ náà ó wà. Àwọn kan wà bẹ́yẹn tó ṣe wípé wọ́n di ìyàwó ọlọ́lá tàbí olówó nípa ìgbésẹ̀ yẹn. Ìgbéyàwó mìíràn tí a ó tún mẹ́nu bà ní ìgbéyàwó pàdé mi nídìí kọ́. Tí ojú bá ń kán ọkùnrin àti obìnrin, wọ́n fẹ́ di ọkọ àti ìyàwó, tí ojú ń kán wọn ju àwọn òbí wọn lọ. Àwọn òbí wọn ò tí ì fọwọ́ sí wọn, àwọn ti fẹ́ di ọkọ àti ìyàwó, ṣùgbọ́n àwọn òbí tàbí ẹbí wọn ò tí ì fọwọ́ sí ìbáṣepọ̀ wọn. Ọkùnrin àti obìnrin wọ́n á wá jọ gbìmọ̀ pọ̀ láti sá lọ kí wọ́n di ọkọ àti ìyàwó. So wọ́n á fi ìpàdé sí ibì kan wípé ìyá ọkùnrin yá sọ fún wípé wò ó fi wọ́n lẹ̀ pa wọ́n tì, àmọ́ tá a ṣe sórí tó bá ti di ọjọ́ báyìí màá dúró dè ọ́ síbi báyìí, ìwọ ti di gbogbo ẹ̀wù ẹ̀ dí, màá dúró dè ọ́ síbi báyìí, ìwọ wá bá mi bẹ̀. So wọ́n ti fi ìpàdé sí ibì kan, wọ́n á pàdé ara wọn, wọ́n á sá lọ. Wọ́n á sá lọ, wọ́n á lọ di tọkọ àtaya. Kò sí wípé ọkùnrin yẹn ń sanwó orí, kò sí wípé àwọn méjèèjì ń gbàdúrà lẹ́nu òbí àti ẹbí, kò sí àjọyọ̀, kò sí àwọn witnesses, kò sí ẹnì kankan. Wọ́n ṣàdí ọkọ àti ìyàwó nípa sísá lọ. So irú yẹn là ń pè ní ìgbéyàwó pàdé mi nídìí kọ́. Ìgbéyàwó mìíràn ni gbà mí o rà mí. Irú ìgbéyàwó yìí ó máa ń ṣẹlẹ̀ láàárín ẹni tí bóyá ó rẹ obìnrin, ọkùnrin wá jẹ́ oníṣègùn, so ó wá wo obìnrin náà sàn, ṣùgbọ́n wọn ò rówó láti san owó iṣẹ́ ìwòsàn tí ó ṣe fún obìnrin. Ọkùnrin á wá fẹ́ asọdíyàwó ẹ̀. Òní wọ́n pè ní gbà mí kí o rà mí. Ìyẹn ni wípé oníṣègùn wo olókùnrùn sàn, ṣùgbọ́n olókùnrùn ò ní owó tí ó fi san owó iṣẹ́ oníṣègùn. Oníṣègùn wá fẹ́ olókùnrùn lẹ́yìn ìgbà tó wò ó sàn tán. Olókùnrùn wá dìyàwó oníṣègùn. Òní wọ́n pè ní gbà mí o rà mí ní ilẹ̀ Yorùbá. Oríṣi ìgbéyàwó mìíràn ni jíjí ìyàwó gbé. Kí ló ń fa kéèyàn jí ìyàwó gbé? Tí òbí ìyàwó tí wọ́n bá ti rí ọkọ fún ọmọ wọn, ṣùgbọ́n tí ọmọ obìnrin ò fẹ́ fẹ́ ọkùnrin tí wọ́n fẹ́ fi fún, wọ́n á gbìmọ̀ pọ̀, wọ́n á jọ ṣe àdéhùn, wọ́n á gbìmọ̀ pọ̀ pẹ̀lú ọkùnrin náà. Ọkùnrin yẹn á wá jí gbé. Pẹ̀lú ìmọ̀ àwọn òbí ni o, ṣùgbọ́n ìyàwó mọ̀. So irú ìyàwó yẹn nígbà mìíràn tí wọ́n bá ń gbé lọ, ó lè mọ̀ sunkún, bí wọ́n ṣe ń gbé lọ ló ń sunkún. So wọ́n á jí ìyàwó yẹn gbé. Tàbí kó ṣe wípé bóyá lẹ́yìn ìgbà tí ọkùnrin ó ti san owó orí ó ti ṣe gbogbo ohun tó yẹ kó ṣe, ṣùgbọ́n àwọn òbí wọn ò fẹ́ release ọmọ wọn, wọn ò fẹ́ fi ọmọ wọn sílẹ̀. Ọkùnrin yẹn á wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí àlọ́ jí ìyàwó ẹ̀ gbé. Oríṣi ìgbéyàwó mìíràn ó lè jẹ́ wípé oyún, bóyá nìyẹn nígbà tí wọ́n rí i pé ó ti lóyún. Ta ló lóyún fún? Sàká ni mo lóyún fún. Sàká lọ lóyún fún, ó ti dáa. Sàká bọ́ síbí o, ọmọ wa ló ń lóyún fún ọ, ó yá wá gbé o. Lówó tá a fi tọ́jú rẹ̀ mọ́, ó ti di tiẹ̀, ó ti di bùkátà tiẹ̀, ó yá. Wọ́n á yá lọ gbé Sàká ó bá di oníyàwó nítorí pé kíni? Nítorí wípé ó fún ọmọ wọn lóyún. Ibi la ó fi àdàgbà ètò tí ò ní rọ̀ sí. Mo lérò wípé a ti kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn ní ọjọ́ tòní. Bẹ́ẹ̀ ni, a ó tún máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mìíràn níbi tí a ó ti kọ́ oríṣiríṣi ìgbéyàwó tí ó wà ní òde òní. Ẹ jẹ́ ká fi sọ́kàn. Ẹ má sì gbàgbé láti subscribe, láti darapọ̀ mọ́ wa, kí ẹ tẹ aago èyí tí yóò sọ fún yín ní ìgbà tí a bá ti fi fọ́nrán mìíràn sí orí ìkànnì yìí. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ ń tẹ́tí sí wa. Ọdún yìí á yabo, kò ní yakọ. Lọ́lá Elédùà. Ó dìgbà, ó tún di ọjọ́ mìíràn lágbára Elédùà. Bye.